kí gbogbo ẹ̀yin olólùfẹ́ padà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókọ̀ òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì. wọ́n bẹ ọ ní o. fm ṣe ti wà lẹ́wọ̀n. ìyà tí ń di àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti tó gẹ́. mi ò lè tán ẹ wọn á ká mi mọ́ bí wọn á ká mi mọ́ abẹ kánópì yẹn ṣá. mo sì wà ní ìjọba mo sì wà ní kíníbà kíní polúkọ bíi ọmọ bọ́ọ̀lù jáde mo lé wọlé kẹta ní síbi mẹ́fà náà gbé wà. ọ̀pọ̀ ènìyàn ló ń sọ́fà ló ń jìyà lórílẹ̀‐èdè Nàìjíríà. àwọn gbé méjì wá láti Cháchá wá ní. Ọlọ́run wọlá agbára rẹ tó gbé kalẹ̀ sáàyè. tó gbé náà lè dé padà bó ṣe gbé bọ̀bọ̀ yẹn sórí méjì mẹ́ta bọ̀bọ̀ mẹ́ta náà gbé. nínú àwọn tí wọ́n ń ṣe ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà máa wò. mo lé wọn torí pé wọ́n agbára wọn lè jù mí súnmọ́ wọn. wọ́n ṣe àdéhùn wọn àmàdéhùn ṣe. wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ wúrúwúrú alábòsí ni wọ́n alábòsí ni wọ́n ń ṣe àbòsí fún gbogbo mẹ̀kúnnù tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. àwa gẹ́gẹ́ bí ẹnìkan nígbàgbọ́ nínú wọn mọ́. àwa ń pè ọ́ Ọlọ́run wọlá àṣẹ ti bẹ láàyè yìí wọlá pé ò nífẹ̀ẹ́ alábòsí ò sì nífẹ̀ẹ́ kí wọ́n máa yànyàn jẹ. mo bẹ̀ ọ́ lórí gbogbo àwọn tí wọ́n dúró lórí kí òmìnira ilẹ̀ Yorùbá nation ó ṣe é ṣe ọlọ́dà fún wa gba Yorùbá nation fún wa wọlá àṣẹ rẹ̀ ti bẹ láàyè mo bẹ̀ ọ́ Ọlọ́run Ọlọ́run dákun mọ́ bẹ̀ ọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation Ọlọ́run dákun wá bá wa gbàgbà lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń fìyà jẹ gbogbo mẹ̀kúnnù ní orílẹ̀-èdè Nàìjíríà. à ń bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation gbogbo ẹni tó gbé lọ́wọ́ látòrí Sunday ọmọ Adéyẹmọ mo ní tó bá jẹ́ wàásù tí wúmọ̀ yẹn wọ́n bá ká mi mọ́ bí tí mo ti ń ṣe nǹkan sẹ́ wọ́n bá ká mi mọ́ bẹ́ẹ̀ kánópì sẹ́. mo ní ká má lè mẹ́nu mọ́tò kí wà lẹ́nu ẹ̀ kí wà lẹ́nu mọ́tò ńgbà tí mo débẹ̀ wúmà tó wá kí mi pé kò ń gbé mọ́tò ní òun níwájú ilé ìyá Covenant bíbá ibi ẹ̀pà yẹn láti dọ̀dọ̀ abẹ́ ibi ẹ̀pà tí yẹn ló gbẹ pa sí yẹn ibẹ̀ náà ti wèlé ẹ̀ wọ́n gbá ojú ẹ̀ bó ṣe gbé eré sí i pẹ̀lú mọ́tò nìyẹn ó ṣe bẹ́ẹ̀ ni kò fẹ́ park bó ṣe gbé eré sí i Ọlọ́run ló ní kó já bọ́n ṣe pè nìyẹn bí bàbá ìgbàta ìta máa fi fọ́nra gbódé ọ̀dọ̀ ẹ̀ lọ́hùn délé ọ̀dọ̀ ẹ̀ lọ́hùn bí pásítọ̀ Olúọmọ ṣe pè mí nìyẹn pé apàṣẹ pé wọ́n ti ká ọmọ lé o eré yẹn pẹ̀lẹ́sẹ̀ láti ìsàlẹ̀ lọ́hùn láti power line lọ́hùn láti sá eré bọ̀ eré yẹn lásádọ̀dọ̀ bàtà máa fi dọ́dọ̀ wọ́n ti gbéra lábẹ́ sí wọ́n ti pè àwọn bàbá àràbà gbogbo àwọn wájú wọ́n ti pè wọ́n tí gbogbo wa ti pè fat wẹ́ ẹja ṣàjà wà tàlàtì torí pé ìgbà tó ti bẹ́ẹ̀ ó dà pé a máa tún mí ti ṣe o. wọ́n bá ká má bẹ́ kánópì yẹn sẹ́ ọ̀run yà á bọ̀ kí sọ̀rọ̀ yẹn kan. níjọ́ yẹn kan o ilé ìṣe pé kínní yóò níjọ́ yẹn kan o. ẹ̀rọ gbogbo ilẹ̀ ẹ̀ka lẹ́wọ̀ pàṣẹ ló sọ̀rọ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lé ní pé àwọn Fúlàní ò ká mi mọ́ abẹ́ kánópì mi nínú ilé mi o mọ àdúgbò mi gbogbo àdúgbò ló ti jílẹ̀ báyìí pápátá o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń ká mi mọ́ o voice mi àti voice àwọn tájọ ń gbé àdúgbò tó ń lé wọn dé voice yẹn lẹ̀ ń gbọ́ lápàṣọ àpàṣẹ ló ń sọ̀rọ̀ ẹ má bínú mi ò tí ì lè bá yín sọ̀rọ̀ rárá bọ́tà àlàáfíà ni mo wà àlàáfíà ládùúgbò rẹ wa everybody wa ti wà àtàláàtì everybody wa wà àtàláàtì ní ẹjọ́ àpàṣẹ ló ń sọ̀rọ̀ everybody ṣàtìwá gbogbo àwọn èèyàn mi wà lọ́dọ̀ mi pápá tábà mo ṣe bá yín sọ̀rọ̀ yín everybody wà.